wá mọ̀ nípa bùrúlíọ̀sà, àrùn tó ń jẹran ara èèyàn tó ti pa èèyàn 6 ní Adamawa òhèyé. Ọlọ́run ṣàánú. Àwọn òṣìṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Yobe ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé kòkòrò kan tó ń jẹ ẹran ara èèyàn ó ti ń kọlu àwọn èèyàn ní ìpínlẹ̀ náà, èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní bùrúlíọ̀sà. Kọmíṣánná ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún Felix Tagwami òun ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn. Ó ní ọdún tó kọjá ni àwọn mọ̀ kọ́kọ́ gbúròó kòkòrò náà, ó sì ti pa èèyàn 6, kì í ṣe èèyàn 8 bí àwọn oníròyìn bí wọ́n ṣe ń sọ káàkiri o. Felix Tagwami ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí àrùn náà tó kọ́kọ́ bẹ̀rẹ̀, àwọn èèyàn rò pé kòkòrò tó ń bùyàn jẹ nínú oko olóńdàmú wọn, àmọ́ ìwádìí wa fi hàn wípé kò mà rí bẹ́ẹ̀, nítorí àwọn ọmọdé tí kò lọ sínú oko gan àwọn náà ní àrùn náà. Ẹ̀wẹ̀, kọmíṣánná náà wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn èèyàn tó ń gbé ní ẹ̀bá ìpínlẹ̀ Adamawa wọ́n máa wà lára àwọn tó jẹ́ kí àrùn náà kó túbọ̀ tàn kálẹ̀ sí i. Ó ní tí wọ́n bá ti kó àrùn náà, níṣe ni wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀bù àwọn tó ń ta oògùn láti tọ́jú rẹ̀, kàkà kí wọ́n gba ilé ìwòsàn lọ. Wọn kì í gbà láti lọ sí ilé ìwòsàn látàrí pé wọ́n rò pé àrùn jẹjẹrẹ ni, àti pé wọ́n gbàgbọ́ pé tí wọ́n bá lọ sí ilé ìwòsàn ikú ló máa já sí. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó ń ṣokùnfà kòkòrò náà, àti pé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láti rẹ́yìn rẹ̀. Gbogbo ìgbà tí wọ́n bá ń tọ́jú mi, ó ní àwọ̀ ara mi ó ló máa ń já kúrò. Ẹnìkan tó ti kó àrùn náà, Mati Adamu, tó ń gbé ní abúlé Malabu ní ìjọba ìbílẹ̀ Fufore ní ìpínlẹ̀ ti Adamawa, ó mà sọ wípé láti ọdún 2 sẹ́yìn ìlòun ti ń bá àrùn náà fínra, wọn kò sì tí mọ ibi tó ti wá títí di àkókò yìí. Ọkùnrin náà ó wá ṣàlàyé pé àsìkò tí mo ń ṣiṣẹ́ nínú oko ó ní mo kó àrùn náà lójijì. Ó ní mo ṣàkíyèsí pé ó má dàbí ẹni wípé iná ń mí ní inú ẹsẹ̀ mi. Nígbà tí mo délé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́, ẹsẹ̀ mi ti wú ó sì ti ń dùn mí. Lálẹ́ ọjọ́ náà ó ní mo mọ̀ pé ẹnìkan tó ń ta oògùn láti wá tọ́jú mi. Odidi oṣù 3 ó ní mo lò nílé tí mo ń gba ìtọ́jú ìbílẹ̀ àti ìtọ́jú oògùn òyìnbó. Lẹ́yìn ọdún 2 mo sì ń gbé pẹ̀lú àrùn yìí. Adamu ló ṣàlàyé bẹ́ẹ̀. Àrùn wo gan ni bùrúlíọ̀sà? Dókítà Aliyu Saliu láti ilé ìwòsàn Usmanu Danfodio University Teaching Hospital ní ìpínlẹ̀ Sokoto, ó máa ṣàlàyé ohun tó mọ̀ nípa àrùn náà. Ó ní àrùn náà ó máa jẹ́ èyí tó máa ń ba àwọ̀ ara àti iṣanú ara tó máa ń bá a jà, ó sì máa ń jẹ ẹran ẹsẹ̀ tàbí apá èèyàn. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kòkòrò kan tí wọ́n ń pè ní mycobacteria ló ṣokùnfà rẹ̀. Dókítà náà sọ síwájú sí wípé àrùn náà rèé ó lè tàn látara ẹnìkan sí ẹlòmíràn. Àwọn ọ̀nà tí àrùn náà tó fi ń tàn kálẹ̀ láti inú omi tó ní kòkòrò tàbí omi adágún ó máa ń pọ̀ láwọn agbègbè tí omi bá pọ̀ sí tàbí tí òjò ti rọ̀ lemọ́lemọ́. Kòkòrò náà rèé ó máa ń wọ àgọ́ ara láti ojú egbò tàbí ọgbẹ́ lára èèyàn. Àwọn kòkòrò tó ń gbé nínú omi wọ́n lè fún èèyàn ní àrùn ọ̀hún tí wọ́n bá gé èèyàn jẹ. Ìtọ́jú àrùn náà, dókítà ọ̀hún ó ṣàlàyé wípé lára àpẹẹrẹ àrùn náà ó ní kí ara èèyàn kó máa wú bíi pé kòkòrò máa bú ènìyàn jẹ. Lẹ́yìn náà ni ojú ọgbẹ́ ọ̀hún yóò máa dùn èèyàn tí ara ẹni bẹ́ẹ̀ yóò sì máa gbóná. Lára àwọn oògùn tí wọ́n fi ń tọ́jú rẹ̀ ó ní oògùn apakòkòrò ara antibiotic. Kọ́lọ́ ọba Elédùmarè kó là wá ń bẹ̀. Àrùn tó gbóògùn àti etí ògbóògùn kọ́lọ́ má fi kankan ṣèmi àti ń bẹ̀. Àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ ẹ bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fèmí àti lágbára Elédùmarè.